orúkọ mi ni Oyeku Alil. Èmi ni tezori ẹgbẹ́ àpàdé tí à ń ṣe ètò kọ̀ǹgẹ́ lẹ́nìí fún láti mọ̀ pé gbogbo wa ti sowọ́pọ̀ àti fi ìjà lẹ̀ àti parí ọ̀rọ̀ àti ṣẹ́ jókòó ìpè wa àti wọnú ara wa kò tún síjà mọ́ gbogbo wa ti wà ní àpapọ̀ òun la fi ń ṣe kọ̀ǹgẹ́ lónìí kí àwọn ìjọba wa tí ní ìlú kò bẹ́ẹ̀ kí àwọn ìjọba wa gbogbo mọ̀ ń pé kò sí ìjà mọ́ la fi ń ṣe kọ̀ǹgẹ́ lẹ́nìí. Èmi la kápò ẹgbẹ́ wọn kí àpò náà mọ̀ dàlú mọ́ mi lọ́wọ́ kọ́lọ́run mọ́ fún mi ṣe o. Àwọn tá a jóbìnrin inú ẹgbẹ́ náà ìmọ̀ràn tèmi fẹ́ gbà wọ́n lénìí yìí ni pé púpọ̀ wa tá a jóbìnrin là ń dá nǹkan tó wà ńlẹ̀ tó ń dìjà là ń dá sí. Kí la fi ń dá sí nígbà tó bá ti jẹ́wọ́ fọ́tùn tó ti jẹ́wọ́ fósìn gbogbo àwọn nǹkan yẹn náà wà nú nǹkan tó ń dájà lẹ̀ láàrin àwọn ọkùnrin torí ìjà tó dìde yìí kò tíbi méjì kúrò ju àwọ̀ àwọn ọkùnrin lọ àti pé ojú kòkòrò nípa owó ìyẹn náà tún ń dájà lẹ̀ láàrin wa. Ìmọ̀ràn tèmi fẹ́ gba ọkùnrin àti obìnrin ni pé kálukú kó tún kọjú mọ́ṣẹ́ tó kọ́ láti fi rí owó èyí tó pa wá pọ̀ tá a jọ ń ṣe yìí kí kálukú mọ̀ ń pé iṣẹ́ ìpawápọ̀ ni iṣẹ́ ìpawápọ̀ ní kálukú kó bójú tó ṣẹ́ tí ó fi rówó tówó kan bá yọnú eléyìí ká mọ̀nà tá a nà sí tí àpò ẹgbẹ́ náà yóò fi kí. Àwọn obìnrin ká sì ṣọ́ra wa gidigidi ká kọjú mọ́ṣẹ́ wa kó má jẹ́ ń pé a lọ sóko iṣẹ́ a fẹ́ máa du lẹ́yìn àwọn ọkùnrin a fẹ́ máa lé mọ́ àwọn ọkùnrin. Àmọ̀ràn tèmi mọ̀ tí mo fẹ́ gba àwọn obìnrin nìyẹn kí àwọn ọkùnrin náà kí wọ́n mọ̀ ń pé oko iṣẹ́ la wà kì í sì tóbìnrin la bá lọ oko iṣẹ́ kí kálukú bójú tó ṣẹ́ tó lọ sí díẹ̀ ní oko. Àmọ́ tèmi fẹ́ gbà wọ́n nìyẹn. DIETV Yorùbá tiwantiwa àdúrà lèmi ó gbà wọ́n lé nìyí ń pé òkè òkè lọ́wọ́ wọn mọ̀ lọ iléeṣẹ́ náà kò ní jóná wọ́n tí wọ́n bá ọ̀gá iléeṣẹ́ náà Ọlọ́run ó mọ̀ fún un ṣe gbogbo àlọ́sọ̀tún àlọ́sọ̀sì rẹ̀ láyọ̀ ni ó mọ̀ yọrí sí gbogbo àwọn tó sì wà níléeṣẹ́ náà tí wọ́n ń ṣiṣẹ́ òkè òkè lọ́wọ́ wọn mọ̀ lọ wọn ò ní rẹ̀yìn o.